Ìdẹ̀ra TV lọ́lá Elédùmarè ọba ẹni rẹ̀yìn. Odídẹrẹ́ TV ibẹ̀ lẹ ti rí àwọn ọ̀rọ̀. Ìfẹ́ pàdé mi o, pàdé mi o, pàdé mi o, àyànmọ́ ìfẹ́. Kò easy o. Lẹ́yìn tí mo kọ́ tí mo fẹ́ sọ báyẹn, wàhálà ọ̀rọ̀ school, ọ̀rọ̀ ẹ̀kọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tí mi ti wọ school ló máa ń gùn mí. Èmi náà gbọ́dọ̀ lọ school, gbọ́dọ̀ lọ school. Lẹ́yìn tí mo wọlé tán báyìí, iṣẹ́ ni. Let me see now. Aago 6 àárọ̀. Ó pẹ́ mi jù lé ní 6:30 ni màá ti kúrò nílé màá ti lọ school. Bí bá tún wá dé náà, aago 6 ìrọ̀lẹ́ ni. Tó bá yẹ kó ń kọ́ṣẹ́ very early in the morning, wàá ti kúrò nílé, wàá tún shop ṣe kọ́gà ẹ̀ tó dé. Tó bá máa close later ọ̀ ló máa close. Tó bá yẹ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́fíìsì wàá kúrò nílé very early láàárọ̀. Tó bá máa close irú later náà ló máa wọlé náà, so kò yẹ kí yẹn jọ lójú náà. Àánà ti lọ àtìpọ̀ àti mọ bó ṣe so kò jẹ wà wá lójú. Wọ́n náà máa try láti fi kọ̀ra. Ṣé mo ti jẹ́ ká gbìyànjú sí ẹgbẹ́ kan? Kí ló ṣe mo níbi tí mò ń lọ náà? Ó ní bọ́ nǹkan tó wọ́n disturb mi ní school. Kí ló lè ṣẹlẹ̀? Ṣé kò sí rẹpẹtẹ náà kàn fẹ́mi náà ni wọ́n sọ pé ọmọ kékeré ni ẹgbẹ́ ọmọ kékeré sì ni. Notwithstanding ọmọ kékeré sì ni, but at the same time òun tún ṣọmọ kékeré. Ṣùgbọ́n nínú ọ̀nà yìí ìwọ ló mọ bó ṣe lè ṣe ara ẹ̀, but èmi kàn máa fún ẹ ní guideline tí mi fi ní jẹ́ kó ṣe ṣọ́rọ̀ mi yẹ, but òun ṣọmọ kékeré tí mi bá síbẹ̀ ọmọ bó ṣe ń ṣe ra àwọn nǹkan tí ìwọ gan tún ń ṣe tèmi ò dẹ̀ mọ̀, so kò sí problem. Ìwọ ló lọ sọ́yọ́, ìwọ ló tọ̀yọ́ bọ̀, ìwọ ló mọ nǹkan tó mú bọ̀ látọ̀yọ́ àti nǹkan tó bá lọ́yọ́. A dẹ̀ ń sìn nínú family tèmi gan sẹ̀, o mọ àwọn nǹkan tí mò ń pass through pẹ̀lú ìyàwó pẹ̀lú wife mi tí wọ́n gan dẹ̀ mọ̀ tó hàn sí ẹ tí gbogbo tó bá tiẹ̀ mọ everything little o mọ̀ nípa ẹ̀, so kò yẹ kí o but. Ìfẹ́ pàdé mi o, pàdé mi o, pàdé mi o, àyànmọ́ ìfẹ́ mi ò fẹ́ tán, mi ò fẹ́ tán, onítèmi jẹ́ ríra. Ìfẹ́ mi ò fẹ́ tán, mi ò fẹ́ tán, olólùfẹ́ ojú mi o. Ọtí òṣùwọ̀n nǹkan ló wà nínú ọgbà ẹ̀. Ó rí ẹ kó tó pé ẹ kó fẹ́ fẹ́ ẹ so ta lè ní tí màá ní pé kò pàfẹ́yàn kan àti tó máa gbà. Ẹ bọ̀ bí a fi obìnrin ó tẹ̀ ẹ́ kó tẹ̀lé ìgbà mi nímọ̀ràn pé
ọ̀rẹ́ mi ò nǹkan báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ó ṣàṣìwọ̀ ìkọlù. mi ò lówó mi ò lára ṣùgbọ́n mo lọ́lọ́run èèyàn mọ́ ìfẹ́ ní tiwa o ní tiwa o ní tiwa o bójó bá ń rọ̀ bóun bá ń rọ̀ olólùfẹ́ má bá ẹ lọ ẹyẹ ẹlẹ́kan. Fine boy ló ń ṣẹlẹ̀ ló dé mo ń pe nọ́mbẹ̀ láti jẹta tí mo ti skul dé nọ́mbẹ̀ ò lọ́mọdé ẹ̀wọ́ ẹ wá síbí náà mi ìbá ẹ̀ ń lé. jẹta kò lè lọ rárá ìjẹta yẹn bí mo ṣe kúrò níbi tí mo lọ táyà tí màá fi délé ilẹ̀ ti sú tí mo ṣe délé báyìí mo sùn lọ ni ó tún wá fọ́ ní pé mi tí wọ́n ti charge fún bẹ́ẹ̀ tó bá charge ọjọ́ kejì ó máa lọ. ó gàgàn ò fáyín bọ inú wa bọ́dọ̀ yẹ kó kàn máa jókòó kanú lé gọ́mọ ṣe gbogbo ẹ̀. ayé ti ń ṣiṣẹ́ ayé ti ń bí sí ọ̀gbẹ́ni kí ló ń wò mí báyẹn ayé ti ń ṣiṣẹ́ ayé ti ń bí sí mo ti ń ṣiṣẹ́ fásitì kan ó ti lọ 2 months gan báyìí. I wonder ó ń ṣiṣẹ́ ó wá dìṣọ́ wá ló ti ń ṣiṣẹ́ I wonder nígbòdì ẹ̀ ti ń ṣiṣẹ́ yìí ó ti dá a báyìí tó ń gbọ́ kí ló kù ní pé jẹ́ ká ṣayé jáde ká dẹ̀ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. 20,000. 20,000. tí mò ń gbá lọ sùn. 20,000 owó lọ́rẹ́ mi ń gba àdúrà owó ẹ̀ wá jayé ṣe gbogbo ẹ̀ gbọ́mọ àpéǹt owó lóṣù àfọ́mọ gẹ́fẹ̀ndé ẹ̀lẹ́fẹ̀ ó ti tó kò sí wàhálà ń gbà yẹn. alákòóbá lélẹ́yìí o kí n gbọ́ wọn kí n ṣayé nínú 20,000 ó dàbí pé mo rúṣẹ́ tí mo ṣe ló fà. ó dáa mo ti gbọ́ nígbà tó ti mọ̀ pé kò sí nǹkan kan tó jọ wọ́n báyẹn nígbà yẹn tí mo kọ́kọ́ ṣe wà ibi ń pa mí. sórí tá a bá wọlé mo ní ráìsì yẹn ṣù ó dàbí ẹni pé mo ní agolo ẹ̀wà kan náà ó yẹ kí ẹ náà ṣù màá ṣe ìrànlọ́wọ́ kan fún ẹ màá get bọ́ọ̀tù mineral kan fún ẹ sí. fine boy inú àwọn yẹn tó ṣú ọ fine. kí ló ṣe ó wọlé ni. báyìí kò wálé látàárọ̀ nìkan wàá understand this my best friend mo ò sí ní ìwọ̀n understand. kí ló ṣẹlẹ̀. heat tó wà nínú yìí ó lè fà á. ó yẹ kó ti mẹ́ lára náà. kí ló ń mẹ́ lára. ó ń rìn náà kò lè mú mi lára. ẹ̀dẹ̀ ní láti study àbí kí wọ́n á fẹ́ ṣe test wa ṣùgbọ́n mo ṣe. ó tẹ̀ tó iṣẹ́ tí Mr. lẹ́kọ̀ọ́ Gbádégẹ̀ ṣe tọ́kọ́ wa lónìí díẹ̀ sí wọ́n máa fi kò yé mi rárá kódà kò wọrí gunshot ni. ó ní pé kò yí ẹ. kí ló ṣẹlẹ̀. iye ìnáwó ni bó ṣe máa ń ṣe nìyẹn ó máa ń wà bọ́ nìyẹn. kí ló máa ń ṣe yẹn. láàrin èmi àti ẹ ṣé kò wá yí ẹ. ọ̀tẹ́ ẹgbẹ́ ti fọ́ọ̀nì lọ iṣẹ́ tó ń kọ yá ṣe ẹ ṣàrẹ́ra. fọ́ọ̀dì lọ tani àti ta ló fọ́ọ̀dì lọ. láàrin èmi àti ẹ yí ẹ. ṣé pé iṣẹ́ ò wá wọrí nísìnyí ìyẹn mi pé fall in love ló fà á àbí ó wọrí tẹniwọ́ náà kàwé nù. ó nọ́mà kí n ṣe revision náà ṣe ẹ gbà mí gbogbo ẹ̀ la máa bára wa ń bẹ̀rẹ̀. bí ọtí ìfẹ́ pàdé mi o àyànmọ́ ìfẹ́ mi ò fẹ́ tán òní tèmi yẹ ríra ìfẹ́ mi ò fẹ́ tán olólùfẹ́ wojú mi o bí o fẹ́ mi.